Oh, it's my name. I'm a teacher at the community high school, Aoro Esele. On Friday around 9:30, we were attacked by a certain group of people. I'm from Ibadan. I'm working at First Baptist Church Ogbomoso Yawota area. Yesterday, the people of the young people came to our school, and we are being kidnapped, both the teachers and the children. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ North ṣe é pé tó ń ṣẹlẹ̀ yìí àbí tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ State ṣá ṣe é pé kì í ṣe àkọ́kọ́ nì. Ó yẹ kí àwọn ìjọba kó bá wá ìkànsí sí torí Ọ̀yọ́ sí Ọ̀ṣun kì í ṣe ibi tó jìnnà síra wọn. Èmi ò rí ibi tí a lè lágbára tó tí wọ́n máa pàdé lẹ́gbẹ̀rún níbi tí sójà wà. So nípa tìjọba ọ̀rọ̀ ìjọba ò yé wa. Ó dàbí pé gbogbo tó ń ṣẹlẹ̀ ká sòótọ́. Ọwọ́ ìjọba ń bẹ ń bẹ o. Ọwọ́ ìjọba ń bẹ ń bẹ bí kò bá ṣe bẹ́ẹ̀. Èmi ò rí ibi tí a lè lágbára tó tí wọ́n máa pàdé lẹ́gbẹ̀rún níbi tí sójà wà. Agbára ń bẹ lọ́dọ̀ ìjọba, agbára yẹn ń bẹ lọ́wọ́ wọn. Ìjọba láwọn ń lò ọwọ́ wọn, òun ṣe mí, òun gbà mí ńlọrọ̀ federal government. Ìjọba ló yẹ kó tagi tí gbogbo sì ti ń ké bó ti ń ké tó wọ́n tó kó ní ẹ ṣe tó ń bìrẹ̀ sí. Wọ́n sì bí ẹ mọ̀ wọ́n. Nípa táwa Yorùbá, àwọn aláàtọ̀ la mú un. Kí gbogbo olúkálùkù kan wà ní tí alákàfin sọ ojú kọ̀ọ̀kan wà ní bí alákàfin ṣe sọ́rí tiẹ̀. Lálejò ká bá wọ inú àwọn oníkàkà mọ̀ ní gbogbo ibi tí olúkálùkù bá gbé ẹ gbọ́dọ̀ mọ àwọn èèyàn gbọ́dọ̀ mọ àwọn tí wọ́n bá gbé. So àwọn tẹ́lẹ̀ntì ọ̀rẹ́ lá tẹ́lẹ̀ntì àwọn onífílẹ́jìs wọ́n mọ àwọn tó ń bá kí wọ́n sì kìlọ̀ fún àwọn lọ́balọ́ba náà wọ́n ṣọ́ra wọn mọ́ bàbọ̀dọ̀ kí àwọn fílẹ́jàs àwọn ìjòyè àwọn baálẹ̀ kí wọ́n má gbàbọ̀dé o. Ẹni tó ṣẹlẹ̀ ni pé nípa àwọn agbébọn tí wọ́n ń lọ sí Ọ̀yọ́ tí wọ́n lọ ń kóyàn tí wọ́n ń pààyàn kì í ṣe nǹkan tí ó bá ojú mu. Ó yẹ kí àwọn ìjọba kó bá wá ìkànsí sí torí Ọ̀yọ́ sí Ọ̀ṣun kì í ṣe ibi tó jìnnà síra wọn. Ní Nàìjíríà ń sìnkọ́ náà fi wá lọ́kàn balẹ̀ ni ọkàn wo ò balẹ̀ mọ́. Ibi táwa ti ń gbọ́ pé àwọn agbébọn ń pààyàn lónìí lágbọ́ pé nǹkan ṣẹlẹ̀ lọ́la tíjọba bá wá nǹkan tuntun tó tẹ̀kọ́ tó dé jù ní. Láti àná tí a ti gbọ́ pé àwọn agbébọn wọ Ọ̀yọ́ tá a sì gbọ́ pé wọ́n ti ń pa ní ara àwọn tí wọ́n kó àwọn èèyàn wa tó wà ń bẹ ń sìn ọkàn tàwa gan ò balẹ̀ àṣà ń pè kíkankíkan ni owó tó yẹ ká tún fi jẹun tá a tún fi ń pè wọ́n kò bójú ní ìjọba wá nǹkan ṣe sí o. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ North ṣe é pé tó ń ṣẹlẹ̀ yìí àbí tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ State ṣá ṣe é pé kì í ṣe àkọ́kọ́ nì. Ní Far North níjọ́sí tí Sunday Ìgbòho fi intercept wọn a máa irú ìdá tó pa. So nígbà tí ọ̀rọ̀ ń lọ kò sẹ́ni tó ṣàṣìṣe sí ọ̀rọ̀ yẹn àti tí ojú Sunday padà wá rí nítorí pé ó lọ paná àwọn Boko Haram àti àwọn bandits wọn ní àwọn tó ṣẹlẹ̀ nígbà náà. Ṣé rọ́wọ́ àwọn ìjọba wa náà ló wà àwọn náà la máa bẹ̀ pé kí wọ́n bá wà tó ṣe sí i because wọ́n gbìyànjú náà ó lé àwọn ìjọba wa but ìgbìyànjú tí wọ́n ń ṣe yẹn kò tí ì tó kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa but a sàmọ́ bí àwọn ìjọba wa náà ni pé kí wọ́n bá wa tún wá nǹkan ṣe sí i because agbópiyan ti dọ́yọ̀ ń sìn so irú òmù àrán sìn kò sẹ́ni kankan mọ́ nínú ìlú yẹn kò sẹ́ni kankan mọ́ nínú ìlú yẹn so òmù àrán sí báńdìrì Ọ̀ṣun níbi ṣáìdì níbi ọ̀rá Ìgbógbómìnà so that kò jìnnà sí ibẹ̀ rárá so tí wọ́n bá ti lè kúrò ní òmù àrán tí wọ́n bọ́ sómùpó Ọ̀ṣun ló ń bọ̀ o so ṣùgbọ́n á bẹ̀ àwọn ìjọba wa pé kí wọ́n tún bọ̀ bá wa wá nǹkan ṣe sí i.